ohun ojú rí pẹ̀lú MC CHURCHILLKAY. Message wọn K1 ló respond. Wow. Wọ́n respond sí mi, ó dẹ̀ sọ̀rọ̀ dáadáa gan. Mo dẹ̀ wá pé ó dẹ̀ wù mí láti ṣe interview. Wọ́n ní àkáni mo ti sọ nígbà àwẹ̀. Mo fẹ́ lọ ya fọ́tò. Wọ́n dẹ̀ drag mi pé ọ̀rọ̀ fọ́tò kan lélẹ̀. Wọ́n àwọn èèyàn ń bà mí jẹ́ nìyí. Wọ́n dẹ̀ sọ mo dẹ̀ K1 àwọn fẹ́ interview yẹn. Àwọn náà sọ ọjọ́. Wọ́n ní àwọn lè máa wá sí studio pé màá wá bá wọn ní ọba pé ó sọ pé gidi kan. Ọba ló pè mí yẹn. Ohun ojú rí pẹ̀lú MC CHURCHILLKAY níbi tí àwọn èèyàn á ti máa sọ àwọn ìrírí tó ti ní nílé ayé. A rí pé ńgbà kan ó ti súnmọ́ bí ó ti lé bí ọdún méjì báyìí ẹ ṣe interview kan ìyẹn fún ẹnìkan tó ń lù lẹ́yìn K1. Fọ́nrán yẹn káàkiri gan àwọn kan bú yín àwọn kan bú bàbá tẹ̀ lọ síbi kan náà tó tún lọ nígbà tó lọ ṣe interview nígbà tó yẹn bọ́ pé èèyàn kan tó ti gbọ́ kí láwọn òdojúkọ ti rí lákòókò ọ̀hún àti pé àwọn èèyàn nígbàgbọ́ pé bí ẹ̀mọ́ ṣe àwọn míì nìyẹn pé bí ẹ̀mọ́ ṣe láti wá attention ìyẹn K1 ni ṣé lóòótọ́ ni àti pé kí láwọn kan tó ṣẹlẹ̀ lákòókò yẹn nígbà tẹ́ ṣe interview fún ìyẹn Àyànkúlé tó ń lùlù ìyẹn lẹ́yìn K1. Èmi ò ń ṣe interview láti fi wá attention anybody. Ẹni tí mo wá fẹ́ face láti ṣe interview náà mo fẹ́ ṣe interview. Tí má dẹ̀ wá báyàn pé mo fẹ́ ṣe interview fún yín tó máa ní rárá náà ni mi ò kí wá forceful lórí interview because èrò pọ̀ èèyàn pọ̀. Mo dẹ̀ believe wípé anybody tí n bá rí mo believe pé mo ní grace kan. Even ẹni tó ń gbọ́ believe pé òun wà ordinary tí n bá gbé jókòó tí mo bá sọ̀rọ̀ tí mo fọ̀rọ̀ wá lẹ́nu wò I can bring out interesting things out of such person. So kò ní ṣe pẹ̀lú kìíní. As at that time mo gbàgbọ́ pé tí n bá number one mi ìmọ̀ mo jẹ́ ṣe fẹ́ approach K1. So tí n bá sọ pé mo fẹ́ approach wọn ó possible kan ní rárá so kò tiẹ̀ sí lọ́kàn mi pé mo fẹ́ wá attention wọn. Then tó yẹ kí attention wọn ni mo fẹ́ wá ni immediately tí interview Ayanlowo jáde ni màá ti gbé súnmọ́ wọn. Mi ì tiẹ̀ súnmọ́ ibi tó ń wá tí. Then mo jẹ́ èèyàn tó yẹ kí mi ò ń jáde mi ò ń lọ party so mi ò mọ ibi tó ń jẹ̀ sí. But interview Ayanlowo èmi kàn lọ ṣe normal innocent interview. But torí pé nǹkan tí wọ́n á nu wọn tẹ́lẹ̀ òun náà ṣe sọ jáde and there is a policy láti bàtà tí ń ṣe Akínwọ̀n Dele Agbaletu yìí. I've never edited any interview pé ọ̀rọ̀ yóò dá ẹyọ kúrò. Even nígbà tá a wà lórí rédíò ó rí bọ̀bọ̀ tá a ṣe ti wà láyé online mi ò kì í yọ interview. Mo believe pé a lè máa censor ara wa ní rédíò ká tún dé orí online ká tún censor ara wa. Ẹ jẹ́ kí everybody express ara ẹ̀ náà kí everybody sọ nǹkan tó bá fẹ́ sọ. Mo dẹ̀ máa ń sọ pé nǹkan tó bá ti lè defend má wulẹ̀ sọ torí mi ò ní yọ. Wọ́n dẹ̀ ṣe interview wọn. K1 dẹ̀ respond. Wọ́n set up team wọ́n gbà yẹn wọ́n respond through Goldmine or so. But a year after ẹnìkan wá send number wọn sí mi. Lálẹ́ ọjọ́ kan mo wà lọ́fíìsì mi. That was around about 10:30. No, around 10 or thereabouts. Lálẹ́? Yes, lálẹ́. Mo wà lọ́fíìsì mi mo jókòó. Mo wá ní nọ́mbà olórin mẹ́ta. Màá send messages sí olórin mẹ́ta. Èyí tó bá ti kọ́kọ́ down ni mo fẹ́ ṣe interview fún. That was April 1st of April 2025. K1 Alhaji Saheed Òṣùpá àtẹ̀yàn kan mi ò rántí ẹni kẹta yẹn mọ́ kó má jẹ̀ta wẹ́wẹ́ mi ò rántí mọ́ but they send message sí wọn. K1 ló respond. Wow. Wọ́n respond sí mi ó dẹ̀ sọ̀rọ̀ dáadáa gan. Mo dẹ̀ wá pé ó dẹ̀ wù mí láti ṣe interview. Wọ́n ní àkáni mo ti sọ nígbà àwẹ̀ ni àbá ti ṣe time àwẹ̀ ṣe parí. But as God will have it 2 days after mi ò kàn bọ̀ lọ́dọ̀ bàbá òbí mi kọ́ lọ́dọ̀ bàbá òbí ifá mi ò lọ sọ́dọ̀ bàbá òbí láti lọ ṣeré mo lọ́bẹ̀ lọ ṣiṣẹ́ nítorí mo lead team mi lọ́bẹ̀ pé ká ṣe live coverage fún birthday wọn 83 God's grace mi wọ́n sí celebration of God's grace bí K1 ṣe dé nìyẹn. Mo dẹ̀ súnmọ́ wọn pé wọ́n dẹ̀ mọ̀ yín wọ́n mọ̀ pẹ́yìn. Mo introduce ara mi now. Okay. Pé káàárọ̀ sà èmi Dele Adeyanju mo bá yín sọ̀rọ̀ oúnjẹ Dele wọ́n kí mi fídíò yẹn wà mi ìrántí bóyá mo post ẹ̀ bá mi post. Ari online. Wọ́n dẹ̀ kí mi pàtó dẹ̀ yá mo fẹ́ lọ ya fọ́tò wọ́n dẹ̀ drag mi pé ọ̀rọ̀ fọ́tò kan lélẹ̀ wọ́n àwọn èèyàn ń bà mí jẹ́ nìyí wọ́n dẹ̀ sọ K1 táwọn èèyàn sọ pé burú ṣe ó dẹ̀ tán wọ́n ní má wọlé a máa ṣe interview yẹn pé but àwọn lọ sí London táwọn bá dé eventually wọ́n lè lọ sí London nítorí ill health. Wọ́n dẹ̀ pè mí pé àwọn fẹ́ interview yẹn àwọn náà sọ ọjọ́ wọ́n ní àwọn lè máa wá sí studio pé màá wá bá wọn ní ọba pé ó sọ pé gidi kan ọba ló pè mí yẹn ọjọ́ tó yẹ ká lọ gan a lè
wọ́n pè nídàjí pé kí n má bínú pé nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn ò lè make ẹ̀ so the following day wọ́n ní ká fix adẹ̀ lọ́nà the following day and adẹ̀ rí ṣe báyìí ṣe ọlọ́run dẹ̀ tún gbàkóso gbogbo ẹ̀ dẹ̀ tún lọ bó ṣe fẹ́ lọ mo ṣọ́ọ̀pù àwọn náà pẹ̀lú àwọn nǹkan tí mò ń béèrè èmi kàn tí má béèrè question mò ń béèrè ọkàn aráàlú ni kò ń ṣe pé mò ń béèrè question láti fi ṣubú láti fi gbé ẹnikẹ́ni ṣubú but àwọn nǹkan tí a ti máa ń gbọ́ táwọn kan máa ń sọ lábẹ́ wọ́n lè máa argue Wàsíù o kò láìkí Barrister ó wé ti Barrister gbogbo àwọn kan wọ̀nyẹn èèyàn mélòó ló lórí ọ̀fẹ́ àti lọ face wọn láti máa bẹ pé ẹ gbọ́ kí bàbá ṣé ẹ̀yin àti Barrister ṣe ìjà ni bóyá mo mọ̀ pé mo ní gboyà to a level kò sí nǹkan tí mi ò lè béèrè mo ń gbọ́ pé àwọn èèyàn máa ń sọ báyìí kan fèsì orí tó bá rí bẹ́ẹ̀ ni tí wàá dẹ̀ rí bẹ́ẹ̀ mi ò dẹ̀ béèrè question rí kẹ́nìbọ̀dì ìrànjú mọ́ mi àbí alẹ́ mọ́ mi pé ó ṣe lè máa béèrè rubbish question kò ṣẹlẹ̀ rí so kì í ṣe kí mo fi wá attention wọn. kí ló fà ń gbà tí ẹ̀ ń ṣe ìyẹn interview yẹn fún wọn ẹ ṣe nǹkan kan torí èmi wo fọ́nrán yẹn nígbà tẹ́ fi style gba permission lọ́wọ́ wọn pé kíní yìí máa ń lò ó tó bá dẹ̀ wá nìkan tó bá tẹ̀yìn jáde kí nìkan ó ṣàní bẹ́ẹ̀ yìí sọ̀rọ̀ yẹn má yẹ kí n sọ ṣùgbọ́n ó yé mi ìrántí ọkọ̀ yìí bẹ́ẹ̀ sọ lélẹ̀ ẹ sọ fún bàbá ẹni ẹ máa post kíní yìí o pé ẹ máa post interview yìí o pé bóyá bí a nípasẹ̀ ọ̀rọ̀ ṣe ṣe nípa tó bá ní ṣe nípa tọ̀rọ̀ revenue àkọ́kọ́ pé bàbá dẹ̀ wá pé wọ́n làwọn fún ilá àtọ́lẹ̀ mi wo interview yẹn ẹ rántí bí ọ̀rọ̀ yẹn mọ́. nǹkan tí mo sọ kọ́ nìyẹn. ok báwo lè ṣe sọ. níbẹ̀rẹ̀ mo ní pé mo jẹ yín lówó. mo fẹ́ kẹ́ ṣàlàyé náà ni. mo ní mo jẹ yín lówó wọ́n ní báwọn ṣe jẹ yín lówó mo ní kò sígbà tí mo post anything nípa yín nípa Wàsíù Àyìndé ọ̀rọ̀ tá a fi ṣe caption ọ̀rọ̀ táwọn mo ló máa ń ní a máa ń rí views a dẹ̀ máa ń rí revenue láti bẹ̀. mo ní mo jẹ yín lówó wọ́n ní àwọn fún mi àti revenue àti kìíní kókè mo tiẹ̀ sọ jáde mo fi pọ́n wọn lé ní. ok àpọ́nlé ní torí bí mo ṣe sọ náà ló ṣe rí o bọ̀ àpọ́nlé ní tí n bá sọ àbùkù ara tèmi náà ni torí K1 ò ń ṣe small fry you have about the biggest àti nínú àwọn tó ń rìn lọ́wọ́ so pé mo lóore ọ̀fẹ́ àti ẹ̀ ti jókòó pẹ̀lú wọn mi ò kí ń fọ́ fún stardom bọ̀ pẹ̀lú K1 ò ní fọ́ kí ni wàá fọ́ ìyẹn 1. Number 2 wípé mo sọ wípé I máa make views revenue bó ṣe rí mo ṣe sọ so èmi dẹ̀ ní ẹ̀yin tẹ́ mọ̀ mí ẹ mọ̀ pé bí nǹkan bá ṣe rí mi ò wà diplomatic báwọn ẹ̀ṣin máa dìbò bí nǹkan bá ṣe rí lọ́kàn mi náà mo ṣe máa ń gbé jáde mi ò dẹ̀ kí n fọ́n so tí n bá make owó látara èèyàn yóò kí n lè sọ pé a máa make owó látara yín inú wọn dẹ̀ dùn sí pé mo tiẹ̀ lè sọ pé àwọn gan ò bẹ́ẹ̀ kò sẹ́ni tó sọ rẹ̀ fún wọn rí but it's the truth K1 lórúkọ tí mo lè lò tí mo lè fi ṣé gbogbo mo mọ àwọn artist kan tẹ́kọ́ believe pé àwọn ayé mọ̀ wọ́n tó dẹ̀ pé record wà ń bẹ̀ náà lè fi tí wọ́n bá forúkọ wọn headline caption ẹ lè rí anybody tó ń wò wọ́n dẹ̀ believe àwọn lórúkọ tó ń dẹ̀ believe àwọn wá wọn gan táwọn ò dẹ̀ wá wọn. ẹ lè dárúkọ àwọn jẹ́rẹ̀ wọn bí ṣẹlẹ̀ ṣe wọn dárúkọ. ẹ̀yin tèmi ẹ ṣeun ẹ kú àtìlẹ́yìn mi ìyẹn lórí YouTube channel yìí ẹ jọ̀ọ́ olórin tàbí gbajúgbajà wo lẹ tún retí wípé ká gbé sí orí ìkànnì láti fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ẹ bá mi fi sí abẹ́ comment section yìí àti wípé ẹ̀kọ́ta tó ń gbìyànjú láti mú wá fún yín láìpẹ́ òun náà ni gbogbo ìgbésí ayé ìyẹn nípa bí ìyẹn ambassador Michael Adé wọ́n ṣe gbé àwọn ìgbésí ayé wọn àti gbogbo ohun tẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dojúkọ ẹ ṣàmọ́ mi ò mọ̀ pé ojú ogun láyé o nbá má ti múra sílẹ̀ ọ̀rọ̀ wọn àwọn ni a máa post next jẹ́ pé a ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn wo lẹ ń fẹ́ kí a ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú tẹ́ ẹ fẹ́ kí a gbé wá sórí channel yìí ẹ má bá fi orúkọ wọn ìyẹn sí abẹ́ YouTube channel yìí wọ́n sì lè pé bí ẹ fẹ́ pè wá ní àwọn olóòtú fẹ́ bá wa sọ náà nọ́mbà tó wà lórí screen náà ẹ lè pè mí ẹ lè bá mi sọ̀rọ̀ ẹ sì bá mi chat náà lórí WhatsApp àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ o ẹ like kẹ́ follow kẹ́ subscribe ká share.